history of Ibadan. Yeah. Irú ọjọ́ yẹn ò wáyé. Kò wáyé rí. In the history of Nigeria. Kò wáyé rí. Kò wáyé rí. Look at the. Ẹ̀yin èèyàn ẹ̀tún wá gbọ́ o ọ̀rọ̀ Nàìjíríà ṣe ti wá dójú ẹ̀ báyìí kò sí ní tí wọn ò mọ̀ lo politics sí ọ̀rọ̀ Weree Lafi ń wo wèrè nílùú Ìbàdàn níbi ayẹyẹ ọba Rashidi Adéwọ̀lú Ọba Ladoja ọ̀pọ̀ èèyàn ló ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára àṣé Weree Lafi ń wo wèrè tí arákùnrin òǹkọrin tẹ orúkọ rẹ̀ ń jẹ́ Táyé Kọ́rẹ́sìn àsọsí ẹ̀ ní n tó ń sọ ẹ̀yin èèyàn wá gbọ́ o Alhaji Oriyomi Hamuzat ti jáde wọ́n ti sojú abẹ́ ń kó gbogbo wa là kàn gbọ́ pé Táyé Kọ́rẹ́sìn sáà ń pariwo Weree Lafi ń wo wèrè kí ni ìtumọ̀ ntí ọmọkùnrin yìí kí ló dé tó fi ń sọ pé Weree Lafi ń wo wèrè ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Alhaji Oriyomi Hamuzat mo gbé dánsákì fún Alhaji Oriyomi Hamuzat ẹ̀yin èèyàn wa ẹ ṣí ẹ̀ fọ́nrán yìí ẹ wá gbọ́ gbogbo bí fọ́nrán yìí ṣe lọ ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà aṣáǹwò náà pé bí ìlú Ìbàdàn ṣe tóbi tó bólórin ṣe pọ̀ tó bí gbogbo ẹ̀ ṣe pọ̀ tó Weree Lafi ń wo wèrè mọ̀nẹ́mọ̀ ń kọ́ nìbàdàn o ṣùgbọ́n ìdí tí Táyé Kọ́rẹ́sìn fi kọ Weree Lafi ń wo wèrè gbogbo ẹ̀ lẹ́gbọ̀n nínú fọ́nrán yìí torí Alhaji Oriyomi Hamuzat àti àwọn ẹ̀mẹ̀wà wọ́n tú àwọn àṣírí kan nípa ohun tó ṣẹlẹ̀ níbi àjọyọ̀ bàbá Ọba Ladoja ẹ mọ̀ wá jẹ́ ń gbà yín lákòókò ẹ̀yin yẹn wá ẹ jẹ́ kí n gbé Alhaji Oriyomi Hamuzat wọlé kẹ́gbọ́n tí wọ́n sọ ẹ má gbàgbé fáǹfààní ẹ̀yin tẹ́ tó ti subscribe sórí ètò wa ẹ subscribe sórí ètò wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò ẹ share fọ́nrán yìí ẹ like ntẹ́yìn náà bá fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ó yá ẹ jẹ́ ká gbọ́ ohun tí Alhaji Oriyomi tó sọ nípa Weree Lafi ń wo wèrè àti ìdí tó jẹ́ kí Táyé Kọ́rẹ́sìn máa sọ pé Weree Lafi ń wo wèrè. Multitude. Concentration yẹn kò sí lórí Ìbàdàn tó yẹn rí. Kò sí. irú pé kí gbogbo ìlú wa concentrate lórí òkè kí ló ṣẹlẹ̀ Ìbàdàn o. Honourable Speaker àwọn kan dájọ́ wedding wọn yẹ. Wọ́n gbọ́dọ̀ yẹ. Torí ọjọ́ yẹn. Wọ́n gbọ́dọ̀ yẹ. Ó fẹ́ wá mọ̀ sí ìlú tí ọmọ Ìbàdàn wà lágbàáyé tí wọ́n wálé. Bẹ́ẹ̀ni.
sẹ́ni gbogbo satellite tí wọ́n náà tí ò wálé wọ́n wá face ẹ̀ sórí program yẹn tó ń cover rẹ̀ wọ́n wá ń wò ní àkókò kan a wà ní 4,700 viewers láìsí kọ́kọ́rọ́ alátẹ àwọn èèyàn glue mọ́ Àgídìgbò wọ́n sá ń wò wọ́n wo nǹkan mi wọ́n dúró síbẹ̀ ní honourable speaker intention wa ni pé à ń celebrate kábíyèsí and our culture and tradition. our culture and our tradition inú wa ń dùn pé ó ṣẹlẹ̀ àbí gbogbo yẹn wá fẹ́ wò pé bó o là á ti ṣe. It should be a classic display of culture and tradition. Our norm. The number one citizen of the federation. ó wà ń bẹ̀. ó wà on seat. bẹ́ẹ̀ ládùúrú assignment tó wà níwájú ààrẹ. gómìnà south west ló wà ń bẹ̀. ó drop everything. ó dẹ̀ wà ń bẹ̀. àwọn gómìnà south west wọ́n wà ń bẹ̀. àtàwọn tó tún ti lọ wọ́n wà ń bẹ̀. àwọn senators wọ́n wà ń bẹ̀. àwọn reps wọ́n wà ń bẹ̀. àwọn ministers wọ́n wà ń bẹ̀. àwọn bíi pastor àwa náà báyìí àwa ń bẹ̀. concentration yẹn wá high. nírú ibẹ̀ yẹn I don't blame the musician, the artist. And to consult on your blame. I blame the entertainment committee. Why? Kí la wọ́n ṣe? Nírú ibẹ̀ yẹn wọ́n dẹ̀ gbé olórin kan ṣoṣo wá bí Ọlọ́run ṣe kẹ́ Ìbàdàn tó pẹ̀lú fújì tó bá yẹ pé fújì la fẹ́ lò bí wọ́n bá pé méjì pé mẹ́ta bí kan bá ń wọgbó ìkan ọ̀fà padà ẹnìnú ẹlẹ́ẹ̀kejì ní fújì nìyẹn o Ìbàdàn ló ní dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ wọn ò wá fi spéèsì kankan lẹ̀ pé ẹ̀yin ó ń dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀ o ẹ̀yin àrólé tátàlù àlàmú ẹ̀yin àrólé agbólú ajé ẹ̀yin àrólé àyẹ́yẹmí àtòkò wá gbowó ńlé ẹ bọ́ sórí stage ẹ display ẹ kọrin fún wa. farabalẹ̀ fẹ́mi jẹ́ ká. what do you mean kò sí time tí wọ́n fi ń kọ́ ìhun kọ́. you see man is not made for man. entertainment. you get a farabalẹ̀ tó bá wọn plan time ni ó bá wọn plan time ni ó bá wọn plan ni ṣé ẹjọ́ plan ni. wọ́n ti mention àwọn dignities kan wọ́n dẹ̀ fẹ́ padà sí. farabalẹ̀ fẹ́mi your appropriate time gbogbo tó fi ń kọ́ kíní ẹ̀dá ìwọ́dà wẹ̀rẹ̀ ní kíní kan they can take some of it out and put other things. Time is made for man, not man for time. Come from brother. Ṣé pé kọjọ lo time tí wọ́n schedule time different. wọ́n schedule time wọ́n mọ̀ pé àwọn cohort tí wọ́n wà lára sẹ́mítà program ni wọ́n ṣe kílítà program dùdú àṣekèrè mọ́. gbogbo tó ṣe is programmed. It's not program. Okay so that kò ní jẹ́. ṣé wọ́n pè ọgbà tán schedule time. Come from brother if you care to know. láti jọta àti ní Olúbàdàn eléyìí la lo time tó pẹ́ jù rí. bẹ́ẹ̀ni. torí àwọn àkókò kan wà tá a fi ilẹ̀ tá a fi ń dúró de president. ó time yẹn àwọn dá kínní artist lè mọ engage wọn tí wọ́n máa kọrin lọ. ó dàbí pé a exhaust artist yẹn ni. ló fi dìre. àti lójú àti exhaust ẹ̀ àti. the more artists ṣé pé ọgbọ́n nǹkan tó ní ló ti kọ. the more artists are exhausted in a creative world. Oh. In a creative world. In a creative world. The more in a creative world. The more they might get the best out of them. A creative world náà ni. Clause ni. Ẹ bá lọ creative world go. Ẹni kì í fún 1 million ṣe mo ní lọ́wọ́. So honourable speaker number 1 nìyẹn. What are you telling me? Tí ẹ bá ní mental dryness kò sí ní tẹ́lẹ̀ ṣe. Ẹ mọ̀ gbọ́ o number 1 nìyẹn o. Pé entertainment committee tí wọ́n gbé kinní yẹn kalẹ̀ wọ́n bá dàn lé wọ́n yẹpẹrẹ Ìbàdàn ìjọba Ìbàdàn láti ẹ̀ ń sọ lọ́wọ́ báyìí wọ́n yẹpẹrẹ Ìbàdàn gan láti jẹ́ kó jẹ́ pé olórin kan ní ọkọ̀ rí bẹ́ẹ̀ number 1 nìyẹn o number 2 nínú gbogbo ètò wọn pátá àtúnrí àkókò tí wọ́n fi lẹ̀ fún olóríkì ẹni tí ó kì oríkì bóyá Ìbàdàn ni ó kì ní o bóyá kábíyèsí ni ó kì ní o tí culture yẹn ó jáde. wọ́n sùn jálá wọ́n ṣe gbogbo ẹ̀. kò sí mbẹ kò sí jàlá kò sí rèmọdé kò sí ewì kò sí nkankan. wọ́n ẹ̀sìn kólórí o lè ṣe ṣe pókè àwọn èèyàn tó wà ń bẹ̀. Entertainment section of the committee. wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n jẹ mọ́ pàtì ẹ̀.
wọ́n jẹ mọ́ pati ẹ̀ tá a bá sì wà lè fún wọn pati ẹ̀ gangan á fún wọn pati ẹ̀ ẹnu torí adójútì ni wọ́n. dúró iṣẹ́ ọ̀fẹ́ ò ṣe é ṣe wẹ́ẹ̀ lè sọ bóyá wọ́n lẹ̀ iṣẹ́ ọ̀fẹ́ tó ń sọ lẹ́nu dùn mí. iṣẹ́ ọ̀fẹ́ ta ló ṣiṣẹ́ ọ̀fẹ́ iṣẹ́ ọ̀fẹ́ ń dùn mí. àmọ́ mọ̀ ṣe bóyá mọ́ ta ló ṣiṣẹ́ ọ̀fẹ́ ṣé o bá wọn appropriate owó ní a ní iṣẹ́ ọ̀fẹ́ tó wá sọ ṣé iṣẹ́ ọ̀fẹ́ wà nù ìjọba yìí. ìjẹ́ mi ń wo nípa kò sí ẹ̀ṣẹ́ torí mi wò pé tó wá ṣe pé ó wà bẹ̀tẹ̀dẹ̀ tó fún wa ní rúùn tẹ́ẹ̀dì nígbà yìí ó yẹ wọn question wọn. so ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta ẹni sìgìdì tí wọ́n gbé kalẹ̀ táyé bá lè bá wa rí sìgìdì ẹ fi hàn gbogbo ọmọ Nàìjíríà iṣẹ́ kíni sìgìdì ń ṣe ó yẹ kí Wàsíù Ọlátúbọ̀sún tí máa gbé sìgìdì wá bí ọlọ́ba dé ó yẹ kó sọ sìgìdì tọ́mọ yìí because nígbà tá a lọ sí ọ̀dọ̀ Aláàfin tí wọ́n lọ yan Aláàfin a rí èrè tọ́jọ́ Aláàfin tí wọ́n ń jákè tí rìn báyìí tó dàbí Aláàfin nígbà tí a ṣe gbogbo ti Olúbàdàn tó lọ èrè tó jọ gangan wọ́n ṣe èmi ò wá mọ ibi tí sìgìdì eléyìí ti jọ bàbá wa o pé èèyàn sáré gọ̀gọ̀gọ̀ kọ́mọ̀ dá bàbá tiẹ̀ mọ̀ kọ́mọ̀ jẹ́ pé sìgìdì ń da ibẹ̀ fi hàn wá lẹ́ẹ̀kan ìyàtọ̀ wà nú ẹ̀yìn àti ẹ̀ báyìí ẹ padà orí sìgìdì wẹ́ẹ̀bà pọ́ọ̀sì ẹ̀ ni ẹ padà orí sìgìdì bọ̀dá Wàsíù sìgìdì Wàsíù Ọlátúbọ̀sún tó gbé wá láti rẹpísẹ́ǹtì sìgìdì Wàsíù Ọlátúbọ̀sún bó ló gbé wá ìjọba ibo ni commissioner for cultural tourism sìgìdì ọ́fíìsì Wàsíù Ọlátúbọ̀sún kọjú ẹ̀ bí ṣé eléyìí ìjọba Ọba Ládọjà tọ́lá àmọ́ sìgìdì eléyìí ọ̀yà stọ́ọ̀pù sẹ́rí sìgìdì eléyìí ojú ẹ̀ kan dà sìgìdì eléyìí. sápá bí ìfẹ́ ó fẹ́ close. sìgìdì bàbá ti wá kọ́ lélẹ̀ eré bàbá wa kọ́ lélẹ̀ sìgìdì tó wù wọ́n ni wọ́n gbé wáyé. impression ni wọ́n gbé. impression kọ́ a máa jọra wọn. wọn kẹ́tí kéde bàbá wọn kàn sí fìlà lórí kíní kí wọ́n gbé bọ̀. entertainment ọ̀rọ̀ pé entertainment lélẹ̀ náà bí. monument lélẹ̀. culture náà la fi ń dákọ̀ commissioner abẹ náà la fi ń dákọ̀ commissioner abẹ la fi ń dákọ̀ commissioner abẹ. ẹni yóò jọ wọn. kò jọ wọn rárá nígbà tí ẹni tó bá yín mọ̀ bùdá Wàsíù tí ẹni tó bá yín mọ̀ tí ò ti jọ wọn ẹ sì ju èrè tí ẹ mọ̀ nù. wọn ní o gbowó ẹ sì bẹ́ẹ̀ tí ẹ gbowó ẹ bá ti gbélé ìwà bẹ́ẹ̀ now on the part àwọn kìnìún lẹ́yìn yẹn ẹ jẹ́ ká wo kọ́ńtẹ́ǹtì lẹ́yìn Weree Lafi wo Weree ẹ jẹ́ ká wo kọ́ńtẹ́ǹtì gbogbo orin tó jáde ń bẹ̀ yẹn. tọ ìyẹn ni wàá mọ̀. nígbà tí gómìnà ń sọ̀rọ̀ His Excellency Engineer Abiodun Olúṣèyí Mákindé wọ́n ní fún ìgbà àkọ́kọ́ wọ́n sọ irú bàálù tó balẹ̀ sí Ìbàdàn airport Ìbàdàn tírú ẹ̀ ò ṣẹlẹ̀ rí èyí tó ń sọ achievement tíjọba yẹn ti make pé Ìbàdàn o pé achievement tíjọba ti make kankan ìgbà yẹn lólórin sọ pé Tinubu ṣèwọ náà so ń gbọ́ àti sí airport ẹ dákun ta ló ní airport. ẹ dákun ẹ̀dọ́ pé wọ́n ti sí airport. ta ló sí airport. sọ́sọ̀gbọ̀ wọ́n gbà wá ni sọ́sọ̀gbọ̀ president. then tí president bá balẹ̀ ẹ̀bẹ̀ tán bá sí airport ṣe bí on approval president náà ni governor fi ṣe tó ṣe orin tó bá rúbẹ̀ yẹn mu appreciation fún president ni. nǹkan tó ṣe good yeah mo agree. mi láì gbogbo tá a sọ láàárọ̀. àwa láì mi láìkẹ ẹja máa kó lọ ẹja máa. lẹ́yìn yẹn kí ló dé fi láìkẹ. you see you cannot give what you don't have. ìní mo sọ fún pé kí ní fún ìwọ mi ṣé mo ní pàṣẹ tí mo ń sọ nìyẹn. you see before kẹ́tí ó gbá inter muala expect now we expect I mean o lè n tó ní o lè fún yàn. another thing sir another thing. research báwo do you know what research. A research is a search for what has already been searched for. ẹ wá gbọ́ ẹ mọ̀ gbọ́ ibi tá a wá ń lọ ni pé I was disappointed. That is it. bíjọba ṣe ṣe dáadáa tó why do you politicize this? Every other thing ìjọba ṣe dáadáa kí ló tẹ politicize part of the entertainment.
tó jẹ́ pé orin bówù yẹn gbégélé bówù yẹn gbé fìlà bẹ́ẹ̀ gẹ fìlà síwájú bẹ́ẹ̀ gẹ fìlà sẹ́yìn sí Mákindé la máa dìbò wa fúnlẹ̀ ńkọ níbi Olúbàdàn. sọ́rí ní tó ṣe mo rí bẹ́ẹ̀ ni pé personal vendetta ni mo rí. Okay. You know what vendetta means? And ibi tó yẹ bá ti ibẹ̀ kọ́ wọ́n ti ń kọrin ọ̀tẹ̀. The guy doesn't understand only thing that can be only be celebration yàtọ̀ sí ibi tó yẹ kọ́ lórí campaign. If the guy would have been wonderful to be used for campaign songs even in campaign gan o le dájà gan lẹ because when you. èmi mọ táyé currency mo sì mọ pẹ̀lú làákàyè I must come out for you this morning. Okay. wípé iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n jẹ́. tọ́bárẹ̀ mọ́ ṣe rú. àfi tọmọ jẹ èmi disagree. rárá ogun èèyàn kí yóò fi tọmọ jẹ. àmì ìpàdé tí yóò bá ti fọmọ jẹ ògbọ́n. wọn náà darapọ̀ mọ́ ẹni tó ránṣẹ́ ni ntẹ èèyàn kókó ọbẹ̀ yẹn ò sì ní fi ọkọ kókó ọbẹ̀ kọ́ mọ́ fọ́nù. nígbà wo ok ẹ má gbọ́ o gbogbo yín la pè o ìwọ nìkan la pè ìdí tá a sì pè wọ nìkan ni pé oníṣẹ́ tá a fẹ́ ràn o ibi tí ọ lọ ni ààrẹ níta ń gbọ́ lábẹ́lẹ̀ ni pé gómìnà fẹ́ ṣe ààrẹ àbí Ṣèyí Mákindé la dìbò wá fún Ṣèyí Mákindé ọ̀sẹ̀ kẹta bí. no tó ìfàlà ńlọrọ Ọ̀yọ́ fẹ́. ẹ̀dùn sórin 2027 nìyẹn. sórin 2023 ni nígbà tí gómìnà ní ṣe sáà kẹta náà. wọn ní ṣe èyí. ẹ kí lórin Ṣèyí Mákindé la dìbò wá fún tó fi wá ní táàrẹ ti jókòó táàrẹ náà sì lọ lẹ́ẹ̀kejì. no. àwa kan béèrè ni o. bọ̀dẹ̀ dùnà anything tí ó wàá mú mi lose credibility mi láàrin àwọn àwùjọ bẹ́ẹ̀ I will never do it. No, Sherry, the summation is the guy is a misfit. He's a complete misfit. Honourable Speaker, ẹ ti wà kóòdù bákan ó ti ń dùn yín. No, the thing is I feel so sad about it. An environment of loveliness, joy. They can't break it down. Tí ẹ ká tiẹ̀ gbọ́ràn tán ṣe jọ. Out of best 11. Honestly káti wá lọ pé bàbá Arágbèjì kan bó wá sọ̀rọ̀ láàárọ̀. ṣé mo pọ́nrọ̀ ta sọ láàárọ̀ ọjọ́ náà ló ṣiṣẹ́ yìí àwọn kẹ́kọ̀ọ́ mọ́tò lọ airport. pé ṣe campaign wọ́n lẹ kíní wọn pé campaign ni so àwọn kan náà pàdé wọn ní Màpó. àwọn náà gbé orin campaign. gbogbo ayé ti wà politicize kò sí nǹkan tá à ń ṣe jẹ̀ nílì mọ́. torí INEC gan ò ní support irú orin yẹn la máa dìbò fún. orin ọ̀ka INEC. ẹ jẹ́ kí n lọ bí tí mò ń lọ. orin ọ̀ka INEC. ẹ máa gbọ́ we have said it pé mọ́tò tán kó lọ. ọ̀dà kọ 2027. Ṣèyí Mákindé la máa dìbò ibo la máa dì. every time ibo wo la dì. every time lè dìbò fún yàn. every time báwo. every time ó ti ní tẹ̀ ìbò congress ńkọ́ Ṣèyí Mákindé bẹ́ẹ̀ jẹ́ chairman PDP chairman. tí máa ní wọ ẹ máa gbọ́ kó ló títí bí tí máa ní Fẹ́mi ni mo dìbò fún mú pé ìwọ ni mo tẹ̀lé ìwọ mo like kó sọ̀rọ̀ ìbò gangan ìwọ ni mo like let's look at it kó ló títí bí Fẹ́mi ni mo dìbò fún ìwọ ni mo like ìwọ ni mo fẹ́ràn ìwọ ni mo tẹ̀lé ní kóbìnrin sọ fún ẹni ìsìnkú Fẹ́mi ni mo dìbò fún o ti mú lọlé. èmi ló dìbò fún pọ́ńtẹ́mì sọ ni pé nírú àárín yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ environment yẹn ò gbàrú bẹ̀ yẹn láàyè ó gbárù orin yẹn láàyè láti wé kakọ jáde ìdẹ́mi expect orin ọpẹ́ sí president orin kan máa sọ̀rọ̀ orin Ìbàdàn tí ó wù kábíyèsí lórí pé cultural display irú àwọn nǹkan bẹ́ẹ̀ lè ní expect pé kó máa lọ. àwọn orin ìdúpẹ́ àwọn orin praise singers. ibi owó sì ṣiṣẹ́ dé náà lẹ́ni iná dẹ́ kọrin. ẹ má sọ̀rọ̀ owó mọ́. mo níbi owó ṣiṣẹ́ dé ló kọrin. ẹ jọ ẹ má jà wo ibi tó kù sí ẹ já wo ibi tó tún dà sí. No, we look at it holistically. ẹ kọ́ wo ibi tó bàjẹ́ nù. ẹja analysis ẹ wá wo ẹ máa gbọ́ tí ibi tó bá wá bàjẹ́ bá wá lọ pọ̀ ju ibi tó ó fi ẹ̀pẹ́ nìyí nídìí àti lọ jókòó kó research. no ẹ folórin ilẹ̀ a ní defence kankan folórin o a ní defence kankan fún entertainment committee a ní defence kankan fún entertainment committee. number one bólórin yẹn da ó yẹ ká fi níta níhàn ó yẹ ká show ká portray àwọn culture wájú ká lo lórin ẹyọ kan lọ so lílo lórin ẹyọ kan gan ó ti wà political lílo lórin ẹyọ kan so ó ti wà political táyé sì rí pé olórin tí máa ń tẹ̀lé yín kí n bí campaign ó ti wà political gbogbo ẹgbẹ́ sì lò ní Ìbàdàn àti PDP àti APC kódà àti ADC tí ò ti di àti tí ò ti di so ó ti wà political àbá mix ẹ̀ mọ́ ká máa exhaust ẹni yẹn so ẹjẹ àfẹ entertainment ilẹ̀ entertainment ayélabọ́lá wọn ọ̀pọ̀ ọmọ rí odò ni wọ́n gbà ìyẹn bẹ́ẹ̀